Ahmad bin Taymiyyah kọ́lọ̀ wọn kó bá a yọ́nú sí wọn. Wọ́n ní hadith méjì kan bẹ táwọn fẹ́ kí wọ́n sọ̀rọ̀ yìí lórí. Hadith sọ pé aghdaakum aliyyun, ẹni tó mẹjọ dájú láàrin Ali ni. Ó tún sọ kejì, èmi ni Madina al-ilm, Ànábì lèmi ni ìlú ìmọ̀. Wa Aliyu babuha, Ali sì ní ilẹ̀kùn rẹ̀. Ọ̀rọ̀ méjèèjì tí wọ́n lọ wá látọ̀dọ̀ Ànábì sallallahu alaihi wasallam, ṣé òdodo ni lọ wá látọ̀dọ̀ Ànábì sádìsì tó sahih ni, àti ṣé ó ní ẹ̀rí pé Ali ní ìmọ̀ ju àwọn sàbẹ́ tó kù lọ, ó ní ìmọ̀ ju Abubakar àti Umaru lọ, ṣé òdodo ni. Ẹ fún alẹ́ sí ẹni tó bá ti ń sọ bẹ́ẹ̀, ṣé ẹni tó ń sọ òdodo ní abẹni tí ń pa irọ́ tó wà lórí irọ́. Ìbéèrè tán jọ sí Ahmad bin Taymiyyah nù rahimahullah ta'ala, wọ́n sì dáhùn. Wọ́n ní alihamudulillah, ọpẹ́ ní fọ́lọ́run. Kò sí ẹni kankan nínú àwọn onímọ̀ mùsùlùmí tó ní ọ̀rọ̀ téèyàn kọ̀rọ̀ ẹ̀kún pé lágbájá sọ̀rọ̀ ọ̀rọ̀ lọ́sọ tó sọ pé Ali nímọ̀ ju Abubakar àti Umaru lọ, kò sóńtọ̀ nínú àfa tó sọ bẹ́ẹ̀ rí. Kódà kò sẹ́ni kankan rí tó sọ pé Ali nímọ̀ ju Abubakar nìkan lọ ká mọ̀ pa Umaru pẹ̀lú ẹ̀. Tẹ́nìkan bá ń pa lálẹ́ ní tí bá ń wí bẹ́ẹ̀ tí sọ pé àfa sọ bẹ́ẹ̀, òun tó aghdabahum, òun lòkúrọ̀ jùlọ nínú àwọn èèyàn. Waj'alu nnas, òun sì lọ ga aláìmọ̀kan ọ̀dàkàmà aláìmọ̀kan ni wọ́n máa sọ bẹ́ẹ̀. Ẹni tí ọba máa tó sì yòókù rọ̀ yóò máa wí tó wulẹ̀ nu ara rẹ̀. Tí ò ní èméjì lórí, Abubakar Siddiq radiyallahu anhu nímọ̀ ju Ali lọ́pọ̀ ní gbogbo ọ̀nà. Kì í ṣẹgbẹ́ Ali níbi ìmọ̀ bó ti ń kọ́ ma. Àwọn sàbí ànábì àwọn ẹni ẹ̀sà Ọlọ́run ó dáa jùlọ lẹ́yìn àwọn ànábì Ọlọ́run. Àwọn onímọ̀ fi máa sọ wípé lẹ́yìn àwọn ànábì Ọlọ́run ta ló tún lọ́lá jù lórí ilẹ̀. Wọ́n ní number 1 Abubakar, wọ́n ní number 1 Abubakar, wọ́n ní number 1 Abubakar, wọ́n ní number 1 Abubakar. Imam Al-Hasan wọ́n bá àwọn èèyàn sọ̀rọ̀ wípé láìpẹ́ yìí níjẹta níjẹrin ẹnìkan ṣe fàyè lẹ́yìn òun tọ́ ẹ̀yẹn náà níta ni ó náà ní Al-Imam Ali. Ṣẹ́wárẹ́ tó fàyè lẹ́yìn tá a mọ̀ sí Imam Ali yìí o, ma sabaqahu al-awwaluna bi'ilmi. Ya subhanallah, ẹ̀dá kùtàlẹ̀ tó sọ̀rọ̀ ọ̀kan náà àwọn sàábé ẹ̀sìn lákọ̀ọ́kọ́, ọ̀kan náà àwọn ará alé ẹ̀sìn lẹ́ẹ̀kejì. Ẹ̀ta àlẹ́ ẹ̀fà pè ló pòrọ̀ òun náà ní Al-Imam Al-Hasan. Imam Al-Hasan ní laqad faraqakum rajulun bil amsi ma sabaqahu al-awwaluna bi'ilmi. Wọ́n ní sẹ́rẹ̀ tí ó sì ẹ̀fà ilẹ̀ lẹ́nujọ́ mẹ́ta yìí o, tá a mọ̀ sí Imam Ali o, ma sabaqahu al-awwaluna, àwọn ẹni iwájú wọn ẹ̀fà wọn ọ̀gbáwájú rẹ̀, àwọn ẹni iwájú. Kí ni yẹn túmọ̀ sí? Látọ̀rí ànábì wa Adam alayhi salam tó fi di àsìkò Imam Ali. Imam Al-Hasan ọ̀kan náà àwọn sàábé ní ma sabaqahu al-awwaluna bi'ilmi, wọn ọ̀gbáwájú ẹ̀ níbi kí ni o, tẹ bá sọ̀rọ̀ nípa ìmọ̀ ẹ̀lẹ́ ẹ̀fà rí ẹnìkan látìgbà tí Ọlọ́run bá ti dá ayé tó fi dé orí Imam Ali, tí ó wá sọ pé Imam Ali o òun nímọ̀ jù Imam Ali lọ, tàbí ó tọ̀hún yẹn o ìmọ̀ rẹ̀ ọwọ́ ju ti Imam Ali lọ lẹ́yìn ànábì wa Muhammad, wọ́n ní kò sóòtọ̀ ọ̀hún yẹn. Ẹ̀dá kùtàlẹ̀ tó sọ bẹ́ẹ̀ ọ̀kan náà àwọn sàábé tá a mọ̀ sí Imam Al-Hasan òun náà nàrẹ́ tọ̀rọ̀ yìí fún wa. Ya subhanallah, ìyẹn sọ fún wa wípé àtàbúbákàrì ni o, Abubakar ti ẹ̀kẹ́rẹ́ àná àwọn tí wọ́n ti gba wájú Abubakar inú àwọn lọ́lá inú àwọn onípò. Kana Umar yata'awwadhu billahi min mu'jilatin laysa laha Abul Hasan. Ẹlákùtàlẹ̀ tó sọ̀rọ̀ ọ̀kan náà àwọn sálàfù bàbá Isa Akíndélé àti ọ̀kan náà àwọn sálàfù Dr. Fadil asálàfẹ́lùwà bí ìlú Ìwó. Ó ní Kana Umar yata'awwadhu billahi, Umaru jẹ́ ẹnìkan tó jẹ́ wípé ta ni Umaru? Tí Burtani sọ wípé ó nímọ̀ ju Al-Imam Ali lọ. Khalifa yẹn lẹ́ẹ̀kejì tí ó yẹ kó jókòó bí tó jókòó sí yẹn. Sa'id ibn Musayyab ní ó jẹ́ ẹnìkan tó jẹ́ wípé ọmọ ń bi Ọlọ́run ọba wípé Ọlọ́run ọba o kana yata'awwadhu billahi min mu'dilatin, yóò mọ̀ bí Ọlọ́run ọba pé Ọlọ́run ọba o ìdájọ́ ẹ̀sìn tí ó gbé wá sọ́dọ̀ èmi ọmọ rẹ̀ tí mo mọ́ Ali ò ní sí tòsí lọ́mọdé ó gbé wá o. Alhamdulillah, adúgbò fún Allah subhanahu
أتركات جفن نبوة محمد صلى الله عليه وسلم إك الله بيدك وما با وراء ليرك وسما با وصحابة الدكتور فاضل ابن نور الدين الإمام حفظه الله ورعاه وصل لوري بي أبو بكر رضي الله عنه إبي òun ló lọ́lá jù bẹ́ẹ̀ dẹ̀ ni òun ló sì nímọ̀ jù lẹ́yìn àwọn ànábì tálọ́ bẹ́ẹ̀dà tó gbé dìde. ọmọ aláìmọ̀kan Rọ́fídọ̀ yìí ó fòbóde ó wá ṣẹnu yamayama pẹ̀lú òdo rẹ̀ gẹ́gẹ́ bí ìṣe rẹ̀, ó wá fẹ́ sọ pé kò rí bẹ́ẹ̀, kí wá ní ẹ̀rí rẹ̀. ó ní nínú Musnadul Imam Ahmad mujalladi ẹlẹ́kẹta oye page 247 ipe Al-Hasan ibn Ali radiyallahu anhu ipe lẹ́yìn gbà tí Abdurrahman ibn Muljim ọmọ aláìmọ̀kan yìí ó ní sàábẹ́ annabi ní Abdurrahman ibn Muljim, àmọ́ èyí tó jẹ́ dédé rẹ̀ ní pé Abdurrahman ibn Muljim kìí ṣe sàábẹ́ annabi, bó ti wulẹ̀ já sí wípé al-Imamu Zahabi rahimahullah ó mú wá sínú tírà rẹ̀ Tahriru Asma'i Sahaba níbi títí ń dákọ̀ àwọn sahaba annabi, oye al-Imamu Zahabi mú kọ rẹ̀ wá síbẹ̀. oye eléyìí so àìṣe ní látọ̀dọ̀ al-Imamu Zahabi, nítorí tábà lọ sínú Tarikhul Islam tí al-Imamu Zahabi a rí pé al-Imamu Zahabi oye ìgbà tí wọ́n ṣe tarjama Abdurrahman ibn Muljim oye wọ́n fi tì síbi ìjẹ́ ìkànnà àwọn sahaba nabi oye so tó ń túnmọ̀ sí pé al-Imamu Zahabi wọ́n ṣe kí ni wọ́n adjust nǹkan yẹn padà nínú Tarikhu al-Islam. so tọ́ ètò sí correct gẹ́gẹ́ bá ti sọ òun náà ni pé kìí ṣe sahabi nínú àwọn tabi'un ló wà oye ìyẹn bẹ́ẹ̀. ó ní lẹ́yìn ìgbà tí Abdurrahman ibn Muljim yìí pa Ali ibn Abi Talib ipe Hasani wa sọ ipe laqad faraqakum rajulun bil amsi ma sabaqahu al awwaluna bi ilmin wala adrakahu al akhirun ipe ọkùnrin kan kú lánàá tí ń ṣe Ali ibn Abi Talib tó yá sí pé àwọn ẹni àkọ́kọ́ tí wọ́n ṣíwájú oye wọn àgbà wájú rẹ̀ pẹ̀lú ìmọ̀, bẹ́ẹ̀ dẹ̀ ni àwọn ẹni ìkẹyìn náà wọn lépa bá níbi ìmọ̀. ọmọ aláìmọ̀kan yìí wá sọ pé àyàfi annabi sallallahu alaihi wasallam nìkan, dákun àyàfi annabi mú jáde ń bi atharu ò lè rí. so ohun tó bá fi wá lè mú ẹ tó wá lè sọ pé àyàfi annabi nìkan tó fẹ́ ṣe istithnawu annabi níbí báyìí, so ajá sí wípé laysa al-atharu ala zahirihi, atharu yìí kò sí lórí zahiru wípé ma sabaqahu al-awwaluna bi ilmi, ajá sí pé àwọn kan bẹ tí wọ́n gba wájú àlí pẹ̀lú ìmọ̀. so annabi jẹ́ kan nù wọn, àwọn òmíì náà tún wà lẹ́yìn annabi bí àwọn Abubakar bí àwọn Umar. so kílẹ̀ rí wa lórí eléyìí òun ni pé tá bá lọ sínú Sahihul Bukhari a rí ń bẹ̀ tí Muhammad ibn al-Hanafiya tí al-Imam Bukhari gbà wá ipe an Muhammadin ibn al-Hanafiya qal qultu li abi, Muhammad ibn al-Hanafiya olóhun sọ fún Ali tí ń ṣe bàbá rẹ̀ ipe ayyun nasi khayrun ba'da rasulillah sallallahu alaihi wasallam, ipe ta ló dájú, ta ló lóore jù, ta ló lọ́lá jù nínú àwọn ẹ̀dá Allah bẹ́ẹ̀dá lẹ́yìn òjíṣẹ́ Allah tí ń ṣe annabi wa Muhammad sallallahu alaihi wasallam. qala wọ́n ní Ali sọ pé Abubakar ipa Abubakar ni. oye in tó bá fi lè mú Ali tó lè àfẹ́mù wípé Abubakar ló lọ́lá jù ló sì lóore jù lẹ́yìn annabi sallallahu nínú al-umma yìí, so kò ní jẹ́ ẹni tó lóore jù àfi kó já sí pé kí ìmọ̀ ṣe kíni kí ìmọ̀ ń bẹ lára rẹ̀, kí ìmọ̀ náà sì ṣe kíni kó sì yanjú. wọ́n ní qultu thumma man, mo ní tatún ni, ó sọ pé qala thumma Umar, ó ní lẹ́yìn gbà náà òun náà ni Umar ibn al-Khattab radiyallahu anhu. bákan náà nínú ẹ̀sìn wa tá bá lọ sínú Sahihul Bukhari bákan náà lábẹ́ kitabu salah, al-Imam al-Bukhari wọ́n gbà wá látọ̀dọ̀ Abu Sa'id al-Khudri ó ní khataba an-nabiy sallallahu alaihi wasallam nígbà náà salamu ṣe khutba faqala, ó wá sọ pé inna Allaha khayyara abdan bayna ad-dunya wa bayna ma 'inda, Allah bẹ́ẹ̀dá ó sa ẹrú rẹ̀ ó sa lẹ́sà láàrin ayé àti kíni àti tí ń bẹ lọ́dọ̀ rẹ̀, fakhtara ma 'inda Allah, so ẹrú rẹ̀ wá sàṣàyàn in tí ń bẹ lọ́dọ̀ Allah bẹ́ẹ̀dá. fabaka Abubakar radiyallahu anhu, Abubakar Siddiq wá sọ kó fakultu ipe mo wá sọ ipe, that is Abu Sa'id al-Khudri ó sọ ipe mo wá sọ fi nafsi, mo wá sọ nínú ẹ̀mí mi pé ma yubki hadha shaykh, kí ní ń pa àgbàlagbà yìí, àgbà olùmọ̀ yìí, àgbà àwọn sahaba nabi yìí, kí ní ń pa lẹ́kún. in yakunillahu khayyara abdan bayna ad-dunya wa bayna ma 'indahu fakhtara ma 'indah, ṣé nítorí pé Allah bẹ́ẹ̀dá ó sa ẹrú rẹ̀ lẹ́sà
àbí ó ṣàṣàyàn fẹ́rù rẹ̀ pé kó mú láàrin ayé àti tí ń bẹ lọ́dọ̀ rẹ̀, ẹrù rẹ̀ wá mú tí ń bẹ lọ́dọ̀ rẹ̀, ṣé torí rẹ̀ ní àgbà àwọn sọ̀hábà nábì yìí ṣe ń sunkún ni. fakana rasulullah sallallahu alaihi wasallam huwa al-abd, wọ́n ní àná sálẹ̀mù òun náà lẹ́rú náà lọ́jọ́ náà. wa kana abubakrin a'lamana, abubakri sì jẹ́ ẹni tó ṣe kíni tó nímọ̀ jù nínú wa lọ́jọ́ náà láàrin àwọn sọ̀hábà nábì. Oye, so bákan náà máa nínú ẹ̀sìn wa tá bá lọ sínú musnadul imami ahmadi bákan náà tó máa yìí ti ka ọ̀rọ̀ yìí. Oye, so ẹgbà wáyìí alimamu ahmad wọ́n gbọ́ látọ̀dọ̀ aliyu ibn abi talib radiyallahu anhu, ó sì fẹsẹ̀ nílẹ̀. Ó ní ali sọ pé كنت إذا سمعت من رسول الله صلى الله عليه وسلم حديثا نفعني الله بما شاء منه. Ipe tó mo bá gbọ́ hadith kan látọ̀dọ̀ Ànábì, ipa Allah bẹ́ẹ̀dá yóò fi ṣàǹfààní fóun ní tó Allah bẹ́ẹ̀dá bá fẹ́ fi ṣàǹfààní fóun nínú rẹ̀. وإذا حدثني عنه غيري استحلفته فإذا حلف لي صدقته. Ipe tẹ́lómi tó bá ṣe kíni tó bá narrate hadith fóun látọ̀dọ̀ Ànábì, òun ó ṣe kíni òun ó ní kó ń tọ̀ òun búra lónìí tó narrate fóun yìí, tó bá búra òun ó gbàgbọ́. وإن أبا بكر رضي الله عنه حدثني. Dájọ́ Abubakar Siddiq ó narrate hadith fún mi látọ̀dọ̀ Ànábì, ó sọ fún mi pé Ànábì sálàmù sọ báyìí, وصدق أبو بكر, Abubakar sì ṣe kíni ó sì sọ òótọ́ أنه سمع النبي صلى الله عليه وسلم, ipò òun gbọ́dọ̀ Ànábì sálàmù sọ báyìí tó ń sọ báyìí. So hadith yìí ó ń fi hàn yìí pé so nǹkan kan bẹ tí Abubakar Siddiq mà tí Àlí ó mà. ká ní hadith ká ní asaro yìí tí ń bẹnu musnadu tó kà yẹn náà, ká ló bá wà lórí zọ́hìrò ẹni, ó yẹ kí Àlí mọ in tí Abubakar Siddiq ṣe ń narrate fún yìí, láláì ṣe pé Abubakar Siddiq ni ó ṣe máa narrate ẹ̀ fún aláìmọ̀kan ọmọ tí ò dá kan mọ̀. Allah bẹ́ẹ̀dá ló mọ̀ bóyá ẹ̀ ń gbá kóló ní Iran tẹwàáyún ni, ìmọ̀ tí ẹ̀tẹ̀ ń ké ní kéwú ní Iran yàn rárá àti rárá. Ẹ máa nínú ẹ̀sìn wa, ẹ ṣe pé bá Abubakar Siddiq ló tẹ̀ tún nímọ̀ ju Àlí lọ radiyallahu anhuma, kí Allah bẹ́ẹ̀dá yọ́nú sáwọn méjì. So nínú ẹ̀sìn àwọn Shia, Aisha tí ń sọmọ Abubakar obìnrin nínú ẹ̀sìn àwọn Shia, Aisha ó ní ìmọ̀ ju Àlí lọ nínú ẹgbàá àwọn Shia. Ẹ wo Al-Kafi, tírà àwọn Shia tí ń bẹ wájú mi, mujallad ẹlẹ́kẹfà page 88. Oye, so Muhammad ibn Muslim ó ní qultu li Abi Abdillah alayhi salam, ó ní mo sọ fún Abu Abdillah alayhi salam tí ń ṣe ọmọ Ali Hussein nìyẹn, ipe inni sami'tu abaka yaqul, ipe mo gbọ́ tí bàbá rẹ̀ ń sọ ipe inna Rasulullah sallallahu alaihi wasallam khayyara nisa'ahu fakhtarna Allah wa rasulahu. Ipe òjíṣẹ́ Allah bẹ́ẹ̀dá ó ṣe àṣàyàn láàrin àwọn ìyàwó rẹ̀ wá yan Allah àti òjíṣẹ́ rẹ̀. falam yumsikhunna ala talaqin, Ànábì sálàmù wá ṣe kíni kò wá mú wọn dó lórí pé kó ṣe kíni kó kọ̀ wọ́n lẹ̀. Oye, kò mú wọn dó lórí pé kó ṣe kíni kó kọ̀ wọ́n lẹ̀. So ìgbà tí ẹni yìí sọ hadith yìí tán, ó wá ní faqala, ipe Abu Abdillah yẹn wá sọ ipe inna hadha, ipe rárájú ẹgbàwá yóò hadithu yóò hadithun kana yarwihi abi an Aisha, ipe bàbá mi Ali a máa gba ẹgbàwá hadithu yìí wá látọ̀dọ̀ Aisha. Oye, so Ali gan gba ìmọ̀ látọ̀dọ̀ tani, látọ̀dọ̀ Aisha, ká tó wá sọ látọ̀dọ̀ bàbá rẹ̀ tí ń ṣe Abubakar, tí ń ṣe khalifa nabi, tí ń ṣe sheikhu sahaba, àgbàfà láàrin àwọn sahaba nabi ridwanullahi alayhim. Ẹ máa nínú ẹ̀sìn wa, so Ali ibn Abi Talib láti inú tírà àwọn Shia tí ń ṣe Nahjul Balagha. Oye, so Ali ibn Abi Talib ó lọ sọ fún Uthman ibn Affan radiyallahu anhu nípa ìṣẹ̀lẹ̀ kan tó ṣẹlẹ̀, láti inú Nahjul Balagha page 392. Oye, wọ́n ní Ali lọ sọ fún Uthman wípé inna an-nasa wara'i, dárájọ́ àwọn èèyàn wọ́n ti wà lẹ́yìn mi, wa qad istafsaruni baynaka wa baynahum, so wọ́n sì ti wádìí àwọn ọ̀rọ̀ kan lọ́dọ̀ mi láàrin rẹ̀ àti àwọn. wa wallahi ma adri ma aqulu lak, ìrẹ́ Uthmanu èmi ò mẹ́yìn tí mo fẹ́ sọ fún ẹ. Ó wá sọ pé ma a'rifu shay'an tajhaluhu, èmi Ali ìmọ̀ nǹkankan tí mo mọ̀ tí wọ Uthmanu ṣáìmọ̀ kan rẹ̀. wala adulluka ala amrin la ta'rifu, ìyìn sì mọ̀ nǹkankan tí ń tọ́ka rẹ̀ sí tí wọ Uthmanu sì ṣe kíni tó ní mọ̀ ń parẹ̀. Oye, innaka la ta'lamu ma na'lam, ìrẹ́ Uthmanu ó mẹ́yìn tí àwa Ali ó mẹ́yìn tá mọ̀. ma sabaqnaka ila shay'in fanukhbiraka anhu, àgbáwájú rẹ̀ Uthmanu dé bí nǹkankan nínú ẹ̀sìn yìí táwa ẹ̀ṣẹ̀ máa fún ẹ ní ròǹpa rẹ̀. nǹkan tí mo ń ka yìí láti inú tírà àwọn Shia ní Nahjul Balagha. Oye, ìwọ tó ń sọ pé gbogbo ìmọ̀ ni Ali ní. Oye, so gbọ́n tí wọ́n sọ pé Ali sọ láti inú tírà àwọn àfáà rẹ̀, àwọn ò sọ pé Ali ò ní ìmọ̀,
a sọ pé àlí ò nímọ̀ so àmọ́ ẹ mọ̀ pé àwọn ṣíà yìí àgbákò ẹ̀dá ni wọ́n hàtà àwọn ànábì tálọ́bà ẹ̀dá ránṣẹ́ àlí nímọ̀ jù wọ́n lọ lọ́dọ̀ àwọn ṣíà so ìwọ ni ló fẹ́ máa sọ pé àṣejù ni tí Dr. Fordil sọ oye tí yàtọ̀ sí ìwà gedegbe láàrin tí ẹ̀yin ṣíà gbàgbọ́ àti tí Dr. Fordil sọ oye àwọn sọ pé lẹ́yìn àwọn ànábì Abubakar ló nímọ̀ jù ló sì lọ́lá jù ẹ̀yin ṣíà ẹ̀ ń sọ pé yàtọ̀ sí ànábì lápá kan ọ̀rọ̀ yín tá a bá tọwọ́ bọ tírà yín tán yẹn kẹ́ gbogbo àwọn ànábì gan ni àlí nímọ̀ jù lọ àtàtà bá tọwọ́ bọ tírà yín tán yẹn pátápátá oye so àlí ni wọ́n sọ̀rọ̀ yìí ipò òun ò mọ nǹkan kan tóun mọ̀ tí Usman ò mọ̀ so ibo wá ni ìjọ onímímọ̀ jù lẹ́yìn ànábì tẹ́ ń kílẹ̀mù ibo ló wá wà fún àlí látinú àkọọ́lẹ̀ ẹ̀yin ṣíà yìí bákan náà ọmọ aláìmọ̀kan yìí ó ka ọ̀rọ̀ kan látinú al-Isti'ab ti Ibn Abdul Barri rahimahullahu ta'ala oye mujallad ẹlẹ́ẹ̀karùn-ún ó ní Ibn al-Musayyab قال أصيب كان عمر يتعوذ بالله من معضلة ليس لها أبو حسن إبي عمر أما واشو kò níbi ọ̀rọ̀ ẹ̀sìn tó yá sí wípé Abu Hasan ò ní wà ní jòkó nípa ọ̀rọ̀ ẹ̀sìn yẹn tí ó fi yanjú rẹ̀ that is Ali ò ní wà ní jòkó nípa ọ̀rọ̀ ẹ̀sìn yẹn tí ó fi yanjú rẹ̀ ọmọ aláìmọ̀ kan yìí sọ pé ẹgbà wa náà ó ṣe kí ni ó fẹsẹ̀ nílẹ̀ so àmọ́ èyí tó dájú ni pé ẹgbà wa yóò fẹsẹ̀ nílẹ̀ so ó sì dábòun náà sì jẹ́wọ́ pé mursalu ni oye so lóòótọ́ ó ní táwọn afá aládìsí sọ nípa marosilu Sa'id ibn al-Musayyab so àmọ́ yàtọ̀ sí pé wá tún jẹ́ mursalu so abàrùn míì tún wà ń bẹ̀ òun náà ni kí ni Mu'ammal ibn Ismail so Mu'ammal ibn Ismail lóòótọ́ thíkọ̀ ni so àmọ́ àwọn afá aládìsí wọ́n ṣe jarhu rẹ̀ láwọn apá kan wọ́n yẹ gẹ́gẹ́ bí al-Imam al-Mizzi ṣe mú wá nínú Tahdhib al-Kamal nínú mujalladi ẹlẹ́ẹ̀kẹ́ 29 oye ipe Abu Hatim sọ pé sadukun shadidun fi sunnah kathir al-khata ipe a máa ṣàṣìṣe púpọ̀ oye so waqala al-Bukhari al-Imam al-Bukhari sọ pé munkarul hadith ipe munkarul hadith ni oye so àwọn afá mi nínú àwọn afá aládìsí wọ́n fi tì sí wípé da'ifu ni oye àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so àwọn àfáà mi wọ́n fi tì síbi pé so kathirul khata ipe ìmọ̀ ṣàṣìṣe gan níbi ìnárétì kíni ìnárétì ọ̀rọ̀ tó bá fẹ́ ṣe kíni tó bá fẹ́ nárétì fáwọn yẹn so eléyìí náà lára ìlà tí ń ṣe kíni tí ń bẹ lára atharu yẹn nìyẹn so tí a fi sọ pé kò ṣe kíni kò fi ẹsẹ̀ ńlẹ̀ rárá àti rárá so fún délé Abubakar radiyallahu anhu a'lamu an-nasi ba'da rasulillahi sallam fi hadhihi al-umma shi'ta am lam tasha ó fẹ́ àbí ó fẹ́ tọ́yì.